ẹ̀yin èèyàn mi ṣé ara mọ̀mọ́ ṣáà ti wá balẹ̀ báyìí mọ̀mọ́ alpha ẹ̀sìn yẹn pọ̀ fà ṣára yín dẹ̀ ti wá balẹ̀ báyìí ẹ pẹ̀lẹ́ mà àwọn máa ń ṣèyàn bẹ́ẹ̀ náà but sometimes wọ́n ní ìdá tí náà kí orí yín ní àpapọ̀ kó tó di pé orí onítọ̀hún pé èmi ò tiẹ̀ wá bú yín torí ẹ̀sìn tí ìbílẹ̀ fi ń ṣe yẹn ìyẹn tó ṣẹ́kù ṣe ti understand ẹ ṣe máa mú gàrí sí yẹn ni but nǹkan táwọn èèyàn sọ lèmi fẹ́ bá yín gbé wá mi ò bú yín o mi ò tó bú yín mi tó rá gbàlagbà fín but ẹ jẹ́ àgbọ̀n nǹkan tí àwọn ayé ní láti sọ nípa ẹ̀sìn tí ìbílẹ̀ fi ń ṣe yẹn. First, this is from Anita Stanford. Ó ní chai that phone call sweet die kò yẹ kẹ́ sọ bẹ́ẹ̀ náà ó ṣàmọ̀ pé ọ̀rọ̀ kékeré ló máa ń dùn mọ́mọ́. And that phone call is sweet die kò yẹ kẹ́ ẹ má máa ṣe báyìí ẹ̀yin ọmọ ọdún ìka lélẹ́yìí náà ẹ lágbàlagbà ẹ̀yin ọmọ ọdún yẹ ẹ gbádùn lágbàlagbà ẹ má máa ṣe báyìí náà. Wọ́n ní if shame was shameless it will be on your forehead. Ọlọ́run I can't stop laughing. Ṣé mo mọ lọ́rọ̀ tó yẹn lódìdí àgbàlagbà ẹ jẹ́ a máa pa àgbàlagbà lé o ẹ jẹ́ a máa pọ́n wọn lé o àgbà tí ò bá tẹ̀ fẹ́ respect ara ẹ ṣàjà àpọ́nlé díẹ̀ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù tí mò ń bá lọ sí bíbá ìwọ̀n kò bò ìbílẹ̀ vendor lásán ní ìbílẹ̀ tún kó bó mọ̀mọ́ ṣé ẹ fẹ́ pàyà èmi everywhere you go mọ̀mọ́ wá dàbí MTN owó mi ló ti ń jẹyà ó bá lọ sọ́dọ̀ yìí tà wọ́n á tún kó bò ẹ̀yin ọmọ odó ẹ̀ tún kó bò vendor advertiser ìbílẹ̀ tún kó bò ọ̀rọ̀ yẹn pọ̀ fa kò wá yẹ kẹ́ máa rọ̀bù ẹ̀sìn mọ̀mọ́ lójú bẹ́yẹn náà ìyẹn ò dáa náà kò yẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn sí mọ̀mọ́ àgbàlagbà ní wúwà iná ẹ má jẹ́ kó lọ ní bp kó ti jó wèrè ẹ má jẹ́ kó lọ ṣe kíni kó lọ ní bp ẹ rọra softly díẹ̀díẹ̀ aláyọ̀mí ọ̀rẹ́ dọ́là sẹ́m mr ìbílẹ̀ má polówó mi I don't understand how ìbílẹ̀ was switching from ma to orúkọ ṣe understand àǹtí mi to orúkọ ṣe ọmọ ta ni ìbílẹ̀ yẹn I don't understand how he was switching from calling somebody àǹtí mi wọ́n dẹ̀ lórúkọ wọn lórí má polówó mi ṣe rọ́yọ̀ ẹ̀ lásán ìtìjú lọ̀rọ̀ yẹn jẹ́ fún mọ̀mọ́ mr ìbílẹ̀ sọ pé má polówó mi continue láti máa bú mi ó ní continue láti máa bú ṣé ẹ understand sí word for word ni mr ìbílẹ̀ sọ pé má polówó mi continue láti máa bú mi wọ́n lè ti bú mi láti bí wọ́n lè ti ń bú mi láti bí 1 week mọ̀mọ́ wá sọ pé not 1 week o it's like 3 days. ẹ̀yin náà wàá gbọ́ ṣe rí fídíò yẹn ṣe rí interview yẹn kò dáa rárá ṣe rí ẹ̀sìn tí mọ̀mọ́ ti rọra ń ṣe lórí Facebook ó yẹ kó rọra máa ṣe nù kò yẹ kó tiẹ̀ jẹ́ kí ìbílẹ̀ pè wọlé rárá kò yẹ kó gbé ìbílẹ̀ tí mọ̀mọ́ tó wá ṣe tó tún ó lọ hide show nǹkan táwọn ọmọ ayé ti gbé ẹ tún lọ hide show ẹ mọ̀ pé ẹ ti ṣẹ̀sìn ẹ mọ̀ pé ẹ ti kọ́ wa ní the first time tẹ kọ́kọ́ bú ìyàbọ̀ yẹn wípé tẹ bá ti ṣe tó báyìí tẹ bá ti lè sọ̀rọ̀ tó kọjá ẹnu yín lọ ẹ máa hide show àwọn èèyàn ò rí show yẹn gbé ńgbà yẹn nígbà tí Ìyábọ̀ tẹ náà sọ pé kinní tẹ sọ pé ó ń lo cheap labour ìgbà yẹn làwọn èèyàn ti mọ̀ pé mọ̀mọ́ yìí máa tún hide show yìí ẹsẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ti tẹ screen record ọlọ ẹ ṣọ́ mọ̀mọ́ sáà kò dé dá ẹ má máa ṣe báyìí sàgbàlagbà àgbàlagbà nìyá àgbàlagbà ló ń dà láàmú àtẹ̀tẹ̀tọ́kọ́ ọmọdé ló ń ṣe mọ̀mọ́ fún àgbàlagbà ló ń dà láàmú bọ̀ nísà ìbílẹ̀ báwo lẹ ṣe ń switch bẹ́yẹn ó ní má polówó mi continue láti máa bú mi wọ́n ló ti ń bú mi láti last week ó ní no ó ní 3 days mọ̀mọ́ láti February lẹ ti ń ta sí ìbílẹ̀ látọjọ́ tẹ ti bá dọ́ka síjà lẹ ti ń ẹ́ńtà ìbílẹ̀ kì í ṣe 3 days onírọ́ nìyẹn ẹ má máa parọ́ àgbàlagbà ní láti February lẹ ti bẹ̀rẹ̀ sí ń ba ayé ìbílẹ̀ jẹ́ díẹ̀ tó sọ ká mọ̀mọ́ bọ́ fún ìbílẹ̀ mò ń parẹ́ mọ̀mọ́ bọ́ fún ìbílẹ̀ o ìbílẹ̀ má ṣe disclaimer mọ̀mọ́ bọ́ fún ẹ o láti February lẹ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìbílẹ̀ kì í ṣe 3 days ago
ẹ ti drag ẹ ṣe wà bẹ̀rẹ̀ sí ṣe pé tẹ́ ń gbé wò síta bíi 3 days ago ni ẹ rí bọ́mọ yẹn ṣe rí yín fi ó ní má polówó mi ó ní kẹ́ má polówó òun mọ́ ẹ̀yin tẹ́ sọ pé ẹ tó bá jẹ́ pé ẹ̀yin gan lẹ méèkì ẹ kò má tà kẹ́ bírèkì ẹ mọ́ ẹ̀yin sọ pé tó bá jẹ́ pé ẹ̀yin lẹ méèkì yàn pẹ̀lú ọjọ́ orí yín ẹni kò má tà kẹ́ bírèkì ẹ mọ́ ayé yín mà ti tà ayé yín ti ta ọ tó bá jẹ́ pé àwọn ọmọ yín lẹ make bẹ́ẹ̀ ṣe máa break wẹ́nú wọn ti ẹ̀ kúkú wọn ti ẹ̀ sọ pé àwọn ti ẹ̀ fẹ́ try gan tó ó ti rún fáwọn yẹn náà jégéjégé ṣó lè jẹ́ àwọn ọmọ yín ló ń ṣe dáadáa nu ayé kẹ́yìn dẹ́wà jáde pé ẹ máa mú wálẹ̀ ẹ wọ ọ̀rọ̀ burúkú ní gbòòrò ẹnu yín orí yín ti fọ́ orí yín ti ṣé wọ́n fọ́ orí yín mọ́ táìsì ní kékeré like who talks like this and you are coming to social media to tell us wípé even if you make somebody you don't mind breaking the person up pé káyé ẹnìyẹn bàjẹ́ torí pé ó fẹ́ ṣe fracas òun ni mò ń sọ fún ẹ pé bó o ṣe sọ pé ìbílẹ̀ o lè ní owó advert tó sọ fún ẹ ṣé o máa dá padà ṣé o máa dá padà mọ̀mọ́ eléwé ń jẹwé advert tó sọ fún ẹ o sọ pé ń pààyàn o ti send evidence sí ẹ rí bọ̀ o dẹ̀ ń gbowó advert lọ́wọ́ èèyàn tó ń pààyàn o lè ní ẹ̀ èèyàn tó gbé polájà òkè ń ṣolè ìwọ tó gbà á ó lè ní ẹ mọ̀mọ́ you are a thief you are a murderer as well because you know nǹkan bàǹtàbàǹtà bẹ́yẹn o ò bú ìbílẹ̀ ó fẹ́ báyé ìbílẹ̀ jẹ́ ni olóò ní evidence bí tó ti ń pa àwọn èèyàn ó gbọ́ gbogbo nǹkan tó ṣó tí wọ́n máa mọ tí yóò ń gbà tó bá ń sọ̀rọ̀ bẹ́yẹn ni àbí wọ́n máa ń yọ memory card ẹ pamọ́ ó sọ pé o ní evidence ó send ẹ̀ sẹ́bi tó ti pààyàn olóòtú ẹ ṣé o sọ pé o tún máa mú wa débi tó pààyàn sí gan òun ló wá pè ìbílẹ̀ sí tó wá sọ fún pé o kàn ń bu for 3 days ní pé kì í ṣe láti February ni mọ̀mọ́ tí ìbílẹ̀ má jọ gbé ẹ mọ́ra láti February ló ti ń ba tiẹ̀ jẹ́ díẹ̀ ayé ìyá yẹn ti làbà lórí social media ìbílẹ̀ wá sọ pé kó bá polówó òun mọ́ ó ní kó fòun lẹ̀ eléyìí tó ṣe tó ìyá kà ìyá jẹ́ torí pé kò sówó mọ́ ṣé tó bá uplift ìbílẹ̀ tí ò bá ti rí owó advert fún ẹ bọ̀ tó ṣe ń polówó ẹ pé eléyìí tó ti ṣe yan ara ẹ náà ni tọ́nà bá lọ gbógo fọ́lẹ̀ ọmọ yẹn ṣé kò ní padà wá wípé this woman stood by me even when I don't have money nǹkan tí yàn ń pè ní integrity pé yàn ń pè kì í ṣe gbogbo nǹkan lówó náà if you stand for ìbílẹ̀ even if he doesn't have money for advert ó ṣe sọ pé wo màá ṣe run advert for 6 months má worry tọmọkùnrin yẹn bá lọ jẹ owó kan kí ló máa ṣe it will come back to you but ìgbà tẹ́ ti balẹ̀ jẹ́ tẹ́ ti parọ́ ọmọ tẹ́ ti ràràbù fún tẹ́ fẹ́ ba yé ẹ̀jẹ̀ tẹ́ tún sọ pé ẹ máa ba yé ẹ̀jẹ̀ ọmọ yẹn sọ pé ẹ má polówó mọ́ ṣe ti rí pé ẹ̀yin kan lẹ lé ìbílẹ̀ ló lé yín ṣe ti rí pé ẹ̀yin kan lẹ lé ìbílẹ̀ ló lé yín mọ̀mọ́ wọ́n ní má polówó mi mọ́ fi tiẹ̀ ṣe tiẹ̀ wọ́n ní continue láti máa bú mi wọ́n ní o ti ń bú mi láti last week mọ̀mọ́ sọ pé no 3 days ago mọ̀mọ́ àti 3 days àti last week àti last year èwo lè wo ṣó yẹ kẹ́ ẹ máa bú bìlẹ̀ ẹ̀ ní tìjú ọjọ́ tó ń pín tìjú ẹ ti sọnù ẹ ti dókò lọ nǹkan tẹ́ ẹ sọ lọ́nà yín interpret o we listen we don't judge ìbílẹ̀ fún wa ní show yẹn ó gbàsíkì gbogbo social media kúnlẹ̀ ìbílẹ̀ àṣọ ọmọ ológo 1 billion ni ọ̀rọ̀ ẹyọ kì í gbọ́rọ̀ bọ̀dá yẹn kò kúkú ń sọ̀rọ̀ tí ó bá ṣẹ́yìn tẹ́ lọ wọ síta kì í gbọ́rọ̀ ẹ̀ kò ń gbé anybody ní voice ẹ̀ lọ́wọ́ ìwọ náà ló wọ́pọ̀ play voice ẹ̀ àmọ́ bí voice ẹ̀ kan ṣe rí ọ̀tùgbà tí bò àṣẹ ọ̀rọ̀ burúkú wà lẹ́nu ìbílẹ̀ mọ̀mọ́ tàṣí yín jẹ ó di tọ́ọ̀nù ìbílẹ̀ ó bójú mọ̀mọ́ jẹ́ yamayama ni ọ̀rọ̀ yẹn pọ̀ fa ẹ̀yìn mi ọ̀rọ̀ yẹn pọ̀ aṣáǹbá mọ̀mọ́ gbọ́n ẹ̀sìn kí ìbílẹ̀ tó sọ nǹkan àtúntò disrespect kí ibi tó tún dé ìbílẹ̀ tó ń lo àdàbí fún mọ̀mọ́ ò lè sọ̀rọ̀ kí ìbílẹ̀ tó sọ anything àtúntò disrespect má ṣe kíní fún mi mọ́ àǹtí mi ló jẹ́ ṣùgbọ́n akọ̀ máa sọ̀rọ̀ ó máa lo owó fún mọ̀mọ́ ayé mọ̀mọ́ ṣe rí steez kékeré -1% steez tẹ̀sí ní ìbílẹ̀ tó mú ó tún rọ́bì ṣe wà ní steez kankan wà gbàjì mọ́ mo sọ fún yín pé ọjọ́ tẹ́tí kọ́ńfọ̀dọ̀ kà sọ́jọ́ yẹn láyé yín ti bàjẹ́ mi ò mọ̀ pé mo fàṣẹ sẹ́nu mi ò mọ̀ pé ó yá mo ti fàṣẹ sẹ́nu ó sì báyìí ó yá ẹ máa donate 1 million sí bíbáyìí àbí mi ò mọ̀ pé ẹnu mi àṣẹ wà ń bẹ̀ tí mo sọ ní pé ọjọ́ tẹ́tí wá fún dọ̀kásì mo ní ẹ̀ẹ̀tún ní jẹ́yàn mọ́
gbogbo ayé máa kẹ̀yìn sí yín ni. Mo nítorí pé ọmọ yẹn inú kan ló fi bá yín lò, kò gbàbọ̀dé fún yín, kò ṣàbòsí yín, bó ẹ kàn mú ẹ kàn subject ẹ sí bully, ẹ dẹ̀ mọ̀ pé ó ní kókó lọ́wọ́, ẹ mọ̀ pé time vulnerable moment ẹ tún wá sọ pé nǹkan tó 18 years tó fi 18 years wá, ẹ̀yin tẹ́ ń pè é nígbà tó níṣòro nínú oyún, ẹ̀yin lẹ tún wá ṣépè fọmọ yẹn tẹ́lẹ̀ jẹ́gi àṣẹ mọ́mọ́. Ṣé ti rí pé ẹ ti fọwọ́ ara yín ṣe ra yín sí? I said it that time. Wípé bẹ́ẹ̀ ṣe wà yìí, mo ní this is the end of you. Ẹ wá wo bẹ́ẹ̀ ṣe ń tẹ́ kiri, ẹ tún tẹ́tẹ́tẹ́, ẹ tún lọ bú MHM àwọn ọmọ MHM ò disrespect yín ní lójoojúmọ́ ń sìn báyìí. Ẹ tún tẹ́tẹ́tẹ́, ẹ tún Kodoro ìbílẹ̀, ẹ wo irú show of shame tí ìbílẹ̀ ṣe fún yín, ìbílẹ̀ tí ò tún kí ń sọ̀rọ̀. Àwọn tí ò kí ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bẹ̀rù ọ̀rọ̀ burúkú wà lẹ́nu wọn o. Wọ́n wá reduce yín to rag gan tún ní ó tún ní yí ìwájú yín. Ṣé mọ̀ téèyàn bá gbé trash ìsàlẹ̀ trash tó máa ń lómi tó máa ń rin yẹn, bí mọ̀mọ́ ṣe rí lójú everybody ni tìdín bí mọ̀mọ́ ṣe rí lójú everybody nìyẹn. Ìbílẹ̀ ló wà mọ̀mọ́ tó nothing. Ojú gbà mí tí ara mi kàn bù màṣọ ni pé bọ̀dá yẹn jọ̀ọ́ ó ti pọ̀ jù díẹ̀díẹ̀, ọ̀rọ̀ yìí ti pọ̀ jù, because even the man is frustrated. Like, who will sleep and wake up and say that Ibile go and send Dorcas to be abusing Momo? As how now? We are all here when this whole drama started now. We were all here. Momo single-handedly ló lọ attack Dorcas mọ́lé. Àwọn yẹn dẹ̀ kó wọ́n ní ẹ̀ní délé pé àwọn yẹn kó yà fún wọn. Ìyá yẹn pọ̀, àwọn ọmọ ọdún yẹn ò gbádùn. Momo rò pé Dorcas ò ní anybody ni. Momo mọ̀ pé àwọn yẹn àṣẹ backup ni wọ́n. Gbogbo wọn kàn tún jáde báyìí, wọ́n fojú mọ̀mọ́ gbolẹ̀, wọ́n fẹnu mọ̀mọ́ gbolẹ̀. Mo ní ọ̀yẹ́lẹ̀ èmi kan tún bẹ̀bẹ̀ at one point pé ẹ̀yin ọmọ ọdún ẹ jọ̀ọ́ ẹ má ṣe lẹ́yìn lè ṣe àti ìfẹ́ kó lọ àfẹ́ kó lọ. Ọ̀rọ̀ yẹn pọ̀, mọ̀mọ́ ò rí ibi tó máa yí sí, ó wá lọ yí lórí ìbílẹ̀ pé ìbílẹ̀ ló rán Dorcas kó wá bò mọ̀mọ́. Ẹ̀rọ máa parọ́. Má yẹn is so annoyed and frustrated pé nǹkan tó ń mọwọ́ mẹsẹ̀ ẹ̀ ń ṣe fracas, ẹ̀ ń ṣe Facebook, ṣẹ̀ṣẹ̀ ń ṣe fracas ni. Ṣé ẹ̀yin àti Dorcas ṣe ń jà ni? Ṣé ẹ̀yin àti Dorcas ṣe ń jà ni? Bó nǹkan tí ò yé yín ni pé ṣé rí gbogbo àwọn nígbà tẹ́ ń bú Dorcas tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń bàjá, ṣé rí pé gbogbo àwọn tó ń ṣàìdí yín tẹ́ rò pé ti léyàn lẹ́ni, ṣé ti rí pé ẹ̀sìn yín náà àwọn gan ló ń post interview ibi tó ti fi yín ṣẹ̀sìn mọ́mọ́. Àwọn gan ló ń post àwọn láyọ̀ ń gbogbo gbà yẹn tó ń ṣí ẹ̀yìn ọ̀pọ̀ ìgbà tẹ́ ń drag Dorcas sọ pé máa káṣírí jáde. Táwọn yẹn rí bẹ́ẹ̀ láṣìírí báyìí wọ́n turn around, wọ́n bẹ̀rẹ̀ sí fún yín gbogbo lórí ni. Àwọn yẹn ló wá ń post ẹ̀sìn yín. Dorcas dẹ̀ ń sọ wọ́n báyìí pé màmá ẹ má place owó àwọn pípọ̀ wọ̀nyí tẹ́yìn rò pé àwọn ṣé ẹ̀yin tí yín dùn pé àṣẹ wọ́n lọ tọ́jú pankẹ́rẹ́ yín báyìí. Ẹ wá wo bó ṣe ń fún yín lẹ́gbàá sí ìyá àwọn ewúrẹ́. Tálámọ́ wá pè báyìí ẹ gbọ́ nǹkan tí Láyọ̀ sọ. Láyọ̀ sọ pé not sorry to say Momo no get sense. No be same Láyọ̀ that was sharing Momo's birthday pé birthday yẹn wọn rí nǹkan kan tó lè sọ, kò sí nǹkan kan. Momo kí ìbílẹ̀ birthday yẹn hands down, Momo nígbà Momo láwo. Ṣèbí sì same Láyọ̀ òun ló wá sọ pé no sorry. Ó tún sọ pé òun ò tiẹ̀ òun ò sorry láti sọ pé ìyá yín ò lọ́pọlọ. Ó ní the way ìbílẹ̀ flood her. Ṣó yẹ kí Láyọ̀ kó jáde lẹ́nu Láyọ̀? Wọ́n ní ìbílẹ̀ flood mọ̀mọ́ yín. Mọ̀mọ́ fẹ́ kí ìbílẹ̀ fi Dorcas ṣẹ̀sìn. Mọ̀mọ́ náà wá fi ṣe ẹ̀sìn in that process. Ó jẹ́ reverse no. Wọ́n fẹ́ fi Dorcas ṣẹ̀sìn ni lójú gbogbo aráyé. Àṣẹ mọ̀mọ́ ń mú trailer bọ̀. Ẹ̀sìn yẹn ẹ wò ní ẹ wò for the rest of this year tẹ́ ẹ bá ṣẹ̀sìn mọ́. Eléyìí tẹ́ ẹ ṣe yìí ó ti tó. Ẹ̀sìn tẹ́ ẹ ṣe lọ́wọ́ ìbílẹ̀ yẹn ó ti tó. Nǹkan tí ò fi dá kéèyàn máa ṣèkà, tẹ́ bá ti ṣèkà jù ẹ máa tún fi kà ṣe ra yín. Dorcas ẹ fẹ́ ṣe ṣèkà fún wọn. Ṣé ti rí bó ṣe reverse? Orí ọmọ yẹn le. Orí Dorcas le ẹ̀yin èèyàn mi. Wọ́n fi mọ̀mọ́ ṣẹ̀sìn kí n ṣe kékeré. Wọ́n ní ìbílẹ̀ flood yín. Ṣé mọ̀ nǹkan tó ń pè bẹ́ẹ̀? Ó fi yín nu ilẹ̀ nìyẹn. Ó sọ yín daṣọ ọ̀nù ilẹ̀. Ó finish yín. Àwọn pieces ń ṣe mọ tí trailer Dangote tó bá rìn ọ̀pá mọ́lẹ̀. Àwọn aṣẹ́gun lọ́tọ̀, orí lọ́tọ̀, ẹsẹ̀ lọ́tọ̀, èjìká lọ́tọ̀, gbogbo ẹ ti yẹ̀ dànù. Ó ga ọ.
Only the way Mama no get sense, the way ìbílẹ̀ flood her with his response on her chat. Bẹ́ẹ̀ni. But tí n ṣe pé ìbílẹ̀ ṣe anything sí mọ̀mọ́ lọ́wọ́. Mo ní, how can somebody lie to the public just for attention that ìbílẹ̀ pààyàn ó send ẹ̀ sọ́hun? Ẹ wá sọ pé kí the same ìbílẹ̀ kó wá máa ṣe kíni kó máa cover yín mọ̀mọ́. Ẹ ti já ìbílẹ̀ sí òhò gbangba, òun náà máa rìn ní òhò gbangba ni. Ẹ ti já ọmọkùnrin sí òhò, ẹ ti parọ́ ọmọ, ẹ ti lọ rárá bú fún un ní gbangba, òun náà máa ṣe kíni, the same thing lòun náà máa ṣe fún yín. You were thinking that say ìgbà tẹ́yìn ń sọ parọ́ tẹ́yìn rárá bù fún ìbílẹ̀, kí lè rò pé ó máa ṣẹlẹ̀? Ó máa gbẹ̀yìn, ó máa gbẹ̀yìn. Ẹ mọ̀ pé this is not the first time o. The first one tẹ́ kọ́kọ́ sọ tó ní kí mi tí mo sọ pé mọ̀mọ́ ṣe forí gbálẹ̀ ni. Tẹ́yìn sọ pé ìbílẹ̀ kò ṣe wáyé o, EFCC ń wá wípé òtalẹ̀ omi ìtẹ̀ mọ̀ nǹkan tẹ̀tẹ̀ sọ́gbọ́n ẹ ṣàṣọ pé EFCC ń wá, EFCC ò dẹ̀ wọ́ ọmọ lọ́mọ. Ẹ tún jáde, ẹ tún sọ pé ó pààyàn, ó send evidence sí mọ̀mọ́. Ẹ dẹ̀ wá expect the same person kó wá máa gbé yín mọ́ra. Ẹ rí bó ṣe báyé yín jẹ́ tó bojú yín jẹ́ tó fi yín ṣẹ̀sìn lójú ọmọ aráyé. Ẹ wá lọ gbé chat gbaná. Nǹkan táwọn ọmọ ayé ti gbé tán ti crop tọ́kọ́. Social media ẹ wò ó kún, ẹ̀sìn pọ̀. Ẹ̀yin ọmọ ewúrẹ́, ẹ̀sìn ìyá yín pọ̀. 2026 is not a good year for mọ̀mọ́. It's not a good year fún ìyá yín. Ẹ gbà bẹ́ẹ̀. Wọ́n ní the way ìbílẹ̀ floored her with his response on her chat. He's shocked that Mama fell for Dorcas game. Exactly. Everybody tó ń wà lórí social media mọ̀ pé Dorcas fi ìbílẹ̀ gba game ni fún wọn. In fact, initially mo sọ fún yín pé initially gan Dorcas ò mọ̀ pé ọ̀rọ̀ ìbílẹ̀ máa dùn mọ̀mọ́ náà. Nobody knew. How many times gan ni Dorcas gan polówó ìbílẹ̀? It wasn't as much as before now. But nísìn ojoojúmọ́ ni mọ̀mọ́ máa kéku ni. Nísìn ojoojúmọ́ ni. Mama is the only person that came outside kó fẹ́ já ìbílẹ̀ gbà. Even she was shocked that ìbílẹ̀ báwo mi ò bá ìbílẹ̀ sọ̀rọ̀. Èmi àti ìbílẹ̀ ò sọ anything, báwo mo ṣe fẹ́ jagbà? Ní conversation kankan náà. We were not talking. Ìbílẹ̀ even confirmed me that we did not talk. I did not give her advert. Ó kàn ṣe tiẹ̀ ni, ó dẹ̀ ti pẹ́ tó ti ń ṣe. Ó ní I did not even know this person. Ó ní ẹ̀yin gan lẹ jẹ́ kí n mọ ẹni yìí náà. Kí ló dé wá sọ pé èmi mo rán sí yín? Pé èmi mo sọ pé kó máa bú yín, like how? Only the man is shocked that Mama fell for Dorcas game. Na cigar full her head. Mama ò lọ́pọlọ. End of the story nìyẹn. Ìyá yín ò lọ́pọlọ. Ọjọ́ tó ń pè kò sí nílé. Èèyàn kì í jẹ́ kéèyàn mọ defense èèyàn téèyàn bá ti ń jà. Mama, ẹ̀yin lẹ gbé ọ̀rọ̀ ìbílẹ̀ sí ọwọ́ Dorcas and she took it. Ọmọ ọgbọ́n wa rẹ̀. And she took it. She knows that will pain you. Because initially, Dorcas was not fighting you. She did not know that you are angry with her. You want to bẹ̀rẹ̀ sí gbógun tì tó bẹ̀rẹ̀ sí bàjà. So bá jẹ́ pé o ti ń show signs kó fẹ́ bá Dorcas jà. A ti múra ẹ dáadáa sílẹ̀. Wọ́n pe Dorcas always come correct. O ti máa múra ẹ dáadáa sílẹ̀. But all of a sudden, ni Wàhámẹ̀bọ àti wèrè olórin tẹ̀ kàn jáde. Bully ọmọdé. So she wasn't prepared. That's why she was begging. She was begging. She was apologizing. She was doing everything so that this thing will not escalate. But the moment tó ti rí weapon ẹyọ kan báyìí, sórí ọ̀rọ̀ ìbílẹ̀ lásán is the weapon fashion against you, Mama. Tó ti rí pé okay o, this really pain you because initially she was not prepared to fight you. That is why she quickly shaking it. She was begging you. But also, and when she realized that this is a weapon to fight you, she dropped everything. She dropped all the acting. She came for you. Long strategy. Wo TMS. Bikibi tó bá wà ọwọ́ méjì fèyàn. Ọmọ yẹn ó gbá lórí ẹ wá ṣeré. Ìwọ àti tani wà wá nà mọ́lé bí kíni nǹkan ẹyọ kan. Ṣé o ti rí nǹkan ẹyọ kan mọ́? Ìgbà tó wù mọ́ pé ò lè gẹ̀ẹ́tì ẹ̀ mọ́. Ó wá lọ sọkún cry baby, ó wá lọ sọkún bá ìbílẹ̀ kí ìbílẹ̀ wá gbà ẹ lẹ̀. Wo kó gbé 100 ìbílẹ̀ wá, kò sẹ́nibody tó máa gbà ẹ lẹ̀ lọ́wọ́ wa lórí Facebook. Gbàgbé. Kò sẹ́nibody tó máa ṣe kíni tó máa gbà ẹ lẹ̀ with that year. Nísìnyí tá ti wá mọ̀ pé nǹkan tó ń dùn ẹ̀ lélẹ̀.
Mọ̀mọ́ wàá ṣẹ̀ṣẹ̀ kú ni o, má bínú wàá ṣẹ̀ṣẹ̀ kú. Láyọ̀ said mọ̀mọ́ náà mùmú àwọn étà lélẹ́yìí tó ń gbé mọ̀mọ́ nígbà tí mọ̀mọ́ kọ́kọ́ ń drag Dorcas tó rò pé mọ̀mọ́ ní evidence Dorcas orí mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí fẹnu jẹ́ran sáwọ́ gbé evidence Dorcas kọ́ wọn òun máa ṣe lé fún òun máa ṣe tọ̀hún fún òun máa ṣe gbá òun máa ṣàwọ́. Nǹkan táwọn èèyàn kọ́kọ́ rò nìyẹn pé mọ̀mọ́ ní evidence ẹja ginger mọ̀mọ́ àwọn èèyàn finger brain mọ̀mọ́ gbá yẹn ni mọ̀mọ́ ò já sí torí pé ó sọ́dọ̀ gan-an Dorcas dẹ̀ ń já mọ̀mọ́ sí pé màmá àwọn pípọ̀ yìí ń lo manipulation game fún yẹn má fọ o wọn láìkí yín bẹ́ẹ̀ yẹn o àwọn yẹn wá ń ginger mọ̀mọ́ pé mọ̀mọ́ you are good you are sweet you are very fine your birthday is nice inú mọ̀mọ́ wá dùn wọ́n á gbé mọ̀mọ́ yín sórí tissue paper wọ́n á fomi sí lábẹ́ bí mọ̀mọ́ ṣe kó sómi nìyẹn. Ìgbà tó wá rí pé mọ̀mọ́ ò tiẹ̀ ní evidence against Dorcas bó ṣe padà nìyẹn pé nǹkan tá tẹ̀ ginger fún bí ó máa dàálẹ̀ kò rí dàálẹ̀ àwọn ló wá ń bùyà yín lẹ́nu wọ́n ní Láyọ̀ sọ pé ìyá yín pé mùmú ni wọ́n ní mọ̀mọ́ náà mùmú said she's not treating ìbílẹ̀ again wọ́n ní mọ̀mọ́ sọ pé òun ò treat ìbílẹ̀ again ni mọ̀mọ́ you treat am you no treat am since we already know your weak point pé ìbílẹ̀ ni weak point ẹ̀ mọ̀mọ́ ibẹ̀ la máa gbà wọlé sí ẹ lára ibẹ̀ la máa o ti fún ọ̀tá ẹ ní weak point ẹ ló gbọ́dọ̀ ṣòro jù láti rí o ti fún wọn ní weapon láti lo against ẹ ó ti tán fún ẹni only because we are anxious to hear it Mentalo doesn't understand the game he played he called to shut her up the joke is on her yẹtiri bọ̀bọ̀ bílẹ̀yìn ó gbọ́n. He knows it's being recorded. He knows it's being live. He knows that Mama is playing a game. He knows everything that is going on social media. Àtọ́jọ́ tí Mama ti bẹ̀rẹ̀ wèrè ló ti mọ̀. But bọ̀bọ̀ yẹn ń wò pé ẹ wo ẹ máa settle ẹ̀yin lẹ́mọ̀ jáde lọ settle láàrin ara yìí kò mọ̀ pé wọ́n máa drag on to this point. Dorcas ò pe ìbílẹ̀. Dorcas ò pe ìbílẹ̀ kò bá sọ anything. Ó kàn fi sórí wall ẹ̀. Dorcas is now making something clear. Ibi tó yẹ kí Mama ti padà but she's not as smart as you think. Ní pé even if ìbílẹ̀ disclaim me ìyẹn lásán gan ti solidify pé there's nothing ìbílẹ̀ can do that can stop Dorcas from dragging Mama. Only if ìbílẹ̀ disclaim me today Mama I'm still going to continue to drag you and I'm still not going to drop ìbílẹ̀. Ibẹ̀ ló yẹ kí Mama ti move on torí Dorcas it will have fade off. Dorcas will have stopped posting ìbílẹ̀. She will just feel like ìbílẹ̀ ò jẹ Mama mọ́. Bọ̀bọ̀ yẹn ṣe kí ni ó short ìyá yín up ni ẹ wo bó ṣe bójú Ọlọ́run ọba ò má bójú mi jẹ ìtìjú yẹn pọ̀ ẹ máa gbọ́ Láyọ̀ wá tún sọ kinní kan the same strategy Láyọ̀ sọ kinní kan Láyọ̀ sọ pé Mama has nothing on ìbílẹ̀ bam ṣẹ́rí Mama has nothing on anybody but ó mọ bí tó ti lọ máa ń ra àràbù ló máa ń rà tó bá ní nǹkan kan ó ní mò ń sọ fún yín pé èèyàn tó bá ní nǹkan ò lè sọ pé go and subscribe to my YouTube ibẹ̀ máa ti fún yín kò ibi tó bá ká ẹ mọ́ ló máa dà sí. Láyọ̀ ń sọ pé Mama has nothing ṣe rántí ìgbà tí Dorcas náà tó ní wọ́n ti dá screenshot sóhun wọ́n ti dá voice sóhun dé ní voice òun dá Mama tó sọ pé gbogbo àṣírí ìbílẹ̀ wà lọ́wọ́ they need where is it Láyọ̀ sọ pé Mama has nothing on ìbílẹ̀ you have to àfi tó bá yẹ pé ìwọ gan sọ́dọ̀ ló máa sọ pé you did not know that Mama ò ní nǹkan kan ariwo nìkan ni àgbọ̀ òfìfo ni she doesn't have anything on anybody she cannot try it with anybody àwọn èèyàn kì í ṣẹgbẹ́ Mama náà ariwo lásán ni music ni Mama ṣe she doesn't have anything ó ṣe wá ṣe gàràgàrà at the end of the day ariwo yẹn máa die down ẹ̀rí bára ẹ ṣe balẹ̀ ẹ̀sìn nígbà tí ìbílẹ̀ ti bójú ẹ̀jẹ̀ nǹkan tá à ń sọ pé tá à ń dọwọ́ bòjẹ̀ ìbílẹ̀ kúkú ti wá fọ má polówó mi mọ́ ìyá òṣì nǹkan tó mí nìyẹn tó bá ń polówó mi torí pé ó fẹ́ bà tèmi jẹ́ létà má polówó mi mọ́ lọ ṣe tiẹ̀ mi ò polówó lọ́dọ̀ ẹ̀ mọ́ whatever it is that whoever you have an issue with to go and face the person kí ni tèmi go and ṣe kí ni go and face the person. Nǹkan tí ìbílẹ̀ sọ fún ìyá yín nìyẹn
now àwọn decoder ayé àwọn láyọ̀ wọ́n ti decode the same thing tá a sọ fún yín gbà tí Dorcas wípé mama doesn't have anything on Dorcas òun ni àwọn decoder decode yìí kí náà sọ wọ́n ní mama has nothing on Ìbílẹ̀ the same thing it is the same story we've heard already gbà the same story tá a ti gbọ́ tẹ́lẹ̀ with and the ones Lizzie already mentioned too. We sí nǹkan tuntun tí mama fẹ́ gbé wá. Mama is just an hungry. Only an hungry man is an angry man. Mama is just hungry because kò sí vendor mọ́, kò sí monetization, kò sówó mọ́, kò rówó gbà. Ìyẹn ló ń bínú tó fi ń jà kiri tó sọra ẹ̀rí àjàkáyé. Mama gan tún ti jà ju Lizzie lọ́nsìn. Lizzie ti bọ́ sí number 2, Mama is number 1. Tó ń sórí ibú lórí social media wọ́n tẹ̀ ti gbàgbé Lizzie Mama tún ló tún sórí ibú ń sìn. Only she's acting as if she has new story. Mama no get anything. Ẹ̀yin lẹ ń rate ẹ̀. Mama shove it down below. Yeah, ọ̀rọ̀ yẹn pọ̀ fàgbàlagbà. Ẹ má jẹ́ ó shove it down. Only she's acting. Wípé demo ni. Bó ṣe demo fún àgbà tí Dorcas nìyẹn. She has nothing. She has nothing. She doesn't have any story. She doesn't have any. Mọ̀ pé ó tún sọ fún wa pé òun gbé rírí ayé bọ̀. Rírí ayé òun dábàá. She doesn't have anything. Ó ti tán, omi ti gbẹ lẹ́yìn ẹja mọ̀mọ́ yín. Omi ti ṣe kí ni ó ti gbẹ lẹ́yìn ẹja mọ̀mọ́ yín mọ̀mọ́. How far, how market, how monetization, zero money, zero everything, zero vendor, everybody don waka. Ó ti tán. Ẹ kàn ṣe kí ni ẹ kàn jáporó lẹ́lẹ́. Ṣẹ́tìrínsì, the script has been flipped. Another sheriff is in town. Dorcas Adéyínká náà ń pè. Ó ti change game yẹn mọ́ yín lọ́wọ́. Mama how market. Tẹ́lẹ̀ gbogbo ara fún yín máa ń jẹ̀yàn. Lọ bẹ̀ mama o, lọ kó 30 million fún o. Tó bá kówó yẹn fún ó máa búlé ẹni. Yish. Ẹ̀gbọ́n nǹkan tí Ìbílẹ̀ sọ, má polówó mi mọ́. Ó sọ fún ẹ categorically ni. I don't want you to advertise for me anymore. Get the fuck away from me. Ọmọ líle ni Ìbílẹ̀ náà, ọmọ líle. Mo ní ìwọ báwo? Mo ní ṣé Ìbílẹ̀ ṣé owó Ìbílẹ̀ ló fi kọ́lé ni? Ṣé olówó tó Ìbílẹ̀ ni? Àbọ̀ onígòdì tó Ìbílẹ̀? Mọ́mọ́. Ìbílẹ̀ bàgì ṣáwọn tó máa ń sọ pé ṣáwọn ní gòdì tó ẹ. Ó tí ẹ lè sọ̀rọ̀ yẹn mọ́ pé ṣé ó ní gòdì tó ẹni? Àbò kọ́lé sí òyìnbó. Èèyàn tó ń ta estate, tó ń kọ́lé tó ń tà. Tí ò sí nǹkan tó less than 100 million. Sórí sí o ti mí ti máa jẹ ó ní má polówó fún mi mọ́ rò pé Ìbílẹ̀ jọ àwọn tó máa threaten àwọn Farida ló lè máa pakuru mọ́ rò pé Ìbílẹ̀ ó mọ kán tójú ẹ̀rí kó tó débi tó dé yẹn ni ebi wọ́n kan sọ pé ẹgbẹ́ awo ó wà ní ẹgbẹ́ awo òní sínú ẹgbẹ́ awo wà wá ní successful business ilẹ̀ nínú Èkó yẹn Èkó lé wà wá nílẹ̀ bẹ́ yẹn wà máa talẹ̀ wà máa kọ́lé wà máa talẹ̀ ó ní sínú awo kò possible mọ́mọ́ òun ló ti bẹ́ fún yín yẹn ẹgbẹ́ parí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni kó pamọ́ yín kí kẹ́kẹ́ pamọ́ yín lẹ́nu ìyá wọn kí kẹ́kẹ́ ṣe kí ni kó pamọ́ yín lẹ́nu Ìbílẹ̀ bò òun lè fẹ́ fi máa ṣe kí ni tẹ́ ẹ̀ bá rìnrìn ẹ̀ gbúrò ìrìn Ìbílẹ̀ ò máa kéré inú ayé kò máa ṣe kí ni kò máa kéré inú ayé kò sí story kò sí nǹkan kan